Yeah. tún kú sí nǹkan tí wọ́n sọ àfa ẹgbọ́n nǹkan tí Ibrahim Malik sọ Mo listen sí wọn dáadáa, wọ́n ní wọ́n listen sí mi. Ẹ máa gbọ́ o, wọ́n mú ẹ̀rí wá látẹ̀kan, ẹ̀rí tí wọ́n mú wá yìí gangan. Nígbà tí wọ́n sọ pé ìní ọ̀rọ̀ tí ò pé ni kéèyàn sọ pé ìní wùrídù. A ní Abu Asaka àlà Jason. Mo fẹ́ rìn sẹ́ ń gbọ́ mi o. Àlá Jason tí wọ́n túlẹ̀ kan yẹn mo kàn gbá kí ló dé tí wọ́n fi tú àlá sí àlàmà tó kí ló dé tẹ́ fi tú èdè àlá lárúbáwá yẹn ni ẹ má ṣòkèsì pé kò yé yẹn má ṣòkèsì pé gbọ́ lárúbáwá ẹ jọ̀ọ́ ẹ má sọ yẹn o ẹ má sọra yín ní òkúta lẹ́sẹ̀ o ẹ tètè yá àgbà bẹ́ẹ̀ ti gbà yìí. no èdè lábáwá yẹn gangan ni ẹjẹ ọjọ́ wa tú. tẹ̀ríyà tẹ̀ríyà ẹ má sọ pé bàásùkà àlàjé like mo rẹ́ iṣẹ́ lórí iṣẹ́ tí mo rẹ̀ yẹn mo ẹ jẹ́ kí n tu ní literal meaning mo rẹ́ iṣẹ́ lórí wípé kó o lọ pẹ̀lú àwọn ọmọ ogun like mo rẹ́ iṣẹ́ lórí ọmọ ogun like kì í ṣe pé wọ̀ nìkan mo rẹ́ iṣẹ́ lórí ìjọ like lórí pé ẹ̀jọ̀ máa lọ níjọ. tó bá rìn wọ́n ṣẹ́ ẹ máa gbọ́ tó bá rìn wọ́n ṣẹ́ pẹ̀lú àwọn ọmọ ogun àwọn wo ló rán wọn sí tó jáde láàrin yẹn. About in this expedition, like Sariya ni now, Muhammadu kan máa rán àwọn èèyàn lọ lẹ́ni tẹ́lẹ̀ tẹ́ bá lọ wo ẹ jẹ́ kí n sọ̀rọ̀ now Musnadu gẹ́gẹ́ bó ṣe sọ ẹ jẹ́ kí n wo Musnadu yẹn torí pé Musnadu Ahmad ló wà so ó máa mú wá ní Musnadu ó ní Musnadu Shami yìí ó ní Musnadu àwọn ará Sham so probability wà pé jẹ́ sí pé Sham ni ó fẹ́ àìdójúkọ wọn. So nǹkan tí Ahmad sọ ni mímọ èdè tẹ ẹ mọ yẹn ẹ fẹ́ máa fi wú àwọn èèyàn lójú ẹ máa gbọ́ àlá àti máa ṣé àlá ìsì ìlà. ẹ ṣe díẹ̀díẹ̀ ariwo yẹn ti pọ̀ jù Ibrahim Malik continue nǹkan tó fẹ́ bá wọn sọ. so mọ̀kún ẹ jẹ́ ká ṣe báyìí mo fẹ́ ṣe nǹkan kan fún àfà tòdúrà pé wọ́n tún ti padà sí àlá yẹn pé bí àrùn ìtumọ̀ tán tú torí nǹkan tá à ń sọ nínú hadith yẹn ni pé Muhammadu sọ pé uridu an ab'athaka ala jaysh mo fẹ́ rán ẹ kó o lọ pẹ̀lú àwọn ọmọ ogun kì í ṣe pé mo fẹ́ rán ẹ sí àwọn ọmọ ogun because ó dàbí professor tó ti understand di àtìta àti ẹ̀yìn èdè so àwọn kankan wà tẹ́sí pé wọ́n máa lò bákan tẹ́gbó lè má fẹ́ yéèyàn ó dàbí kan sọ pé philosophy kí wọ́n wá sọ pé kílé tí philosophy yẹn ò bẹ̀rẹ̀ pẹ̀lú f nǹkan tí èmi àtàbà ìtajọ ń ṣe ń sìn nìyẹn yeah do you understand so òwe dàbí kéèyàn sọ pé ẹgbẹ́ professor tó ti mọ̀ túmọ̀ philosophy ó máa sọ pé àgí ṣe bí philosophy ṣe bẹ̀rẹ̀ yẹn bí ọ̀rọ̀ mi àtàbà yìí ṣe yìí nìyẹn bẹ́ẹ̀ tí kò bá yí ẹ jẹ́ kí ṣe nǹkan kan náà bí a mo lè rí ṣe in fact so and with transliteration bí a eléyìí lè ṣàlàyé ẹ fún wa. Bra Malik. Ó yá ẹ jẹ́ kí n gbé wá so ẹ̀yin èèyàn ẹgbọ́n nǹkan tá a kà ó ab'athaka ala qawmin so Ànábì sọ pé inni uridu an ab'athaka ala qawmin ab'athaka ala qawmin mo sọ pé ChatGPT kó sọ translation kẹ́ lè rí pé translation yẹn bá nǹkan tá à ń pronounce tèmi àti àfa náà ń pronounce tá à ń pronounce translation yẹn ẹ jẹ́ kí n show ẹ àfa. èmi náà fún yín nígbà mo ti rí i. ó yá ẹ̀yin èèyàn ta ni ẹni tó jẹ́ literal person bí a tó lè bá ka òyìnbó tó wà ń bẹ̀ ẹ máa rí i pé nǹkan tá a jọ ń tú Ànábì ní. I am sending you with an army, or depending on context, I am dispatching you to lead an army. ọ̀rọ̀ èmi àtàfà ń dàbí gẹ́gẹ́ mo ṣe sọ lẹ́ẹ̀kan ó dàbí ìgbà tó yẹ sí pé èèyàn fẹ́ sọ pé philosophy tó wá expect pé tó wá expect pé kémi spell philosophy as f látara pé
bó bímọ tiẹ̀ ṣe kéré ló máa rò pé tèmi náà kéré ẹ ti ọ̀nà. kò sí nǹkan tí wọ́n sọ àfa ẹ gbọ́ nǹkan tí Ibrahim Malik sọ. mo lis ten sí wọn dáadáa wọ́n ní wọ́n lis ten sí mi ẹ máa gbọ́ wọ́n mú ẹ̀rí wá látẹ̀kan ẹ̀rí tí wọ́n mú wá yìí gangan nígbà tí wọ́n sọ pé ìní ọ̀rọ̀ tí ò pé ni kéèyàn sọ pé ìní ìwúrídù á ní Abu Asaka àlà Jason mo fẹ́ rán ẹ sẹ́yìn gbọ́ mi o àlà Jason tí wọ́n túlẹ̀ kan yẹn mo kàn gbá kí ló dé tí wọ́n fi tú àlà sí àlà máa kí ló dé tí wọ́n fi tú èdè àlà lárúbáwá ni ẹ má sọ kéèsì pé kò yé ẹ má sọ kéèsì pé gbọ́ lárúbáwá ẹjọ́ ẹ má sọ yẹn o ẹ má sọra yín ní òkúta lẹ́sẹ̀ o ẹ tètè yà gbàgbé sí báyìí. no èdè lábáwá yẹn gangan ni ẹjọ́ jọ wá tú. tàríyà máa pé bàásùkà àlàjé yìí bàásùkà àlàjé yìí like mo ránṣẹ́ lórí iṣẹ́ tí mo yẹ mo ẹ jẹ́ kí n tún ní literal meaning mo ránṣẹ́ lórí wípé kó o lọ pẹ̀lú àwọn ọmọ ogun like mo ránṣẹ́ lórí ọmọ ogun like kì í ṣe pé wọ́n nìkan mo ránṣẹ́ lórí ìjọ like lórí pé ẹ̀jẹ̀ máa lọ níjọ. ẹ máa gbọ́ tó bá rán wọn ṣẹ́ pẹ̀lú àwọn ọmọ ogun àwọn wo ló rán wọn sí tó jáde láàrin yẹn. ọmọ in this expedition like sẹríyà ni náà mọ́ọ́dún kan máa ráwọn èèyàn lórí musnad ẹ bá lọ wo ẹ jẹ́ kí n sọ̀rọ̀ náà musnad gẹ́gẹ́ bó ṣe sọ ẹ jẹ́ kí n wo musnad yẹn torí pé musnad Ahmed ló wà so wọ́n máa mú wá ní musnad ó ní musnad Shami yìí ó ní musnad àwọn ará Sham so probability wà pé Sham ni ó fẹ́ àìdójúkọ wọn so nǹkan tí Ahmed sọ ní ẹ fẹ́ máa fi wá àwọn èèyàn lójú ẹ máa gbọ́ àlá ẹ ṣe díẹ̀díẹ̀ ariwo yẹn ti pọ̀ jù Ibrahim Malik kan tí nǹkan tó fẹ́ bá wọn sọ. so mọkún ẹ jẹ́ ká ṣe báyìí mo fẹ́ ṣe nǹkan kan fún àfa tòdúrà pé wọ́n tún ti padà sí àlá yẹn pé bí àyè ìtumọ̀ tán tú torí nǹkan táwọn sọ nù hadith yẹn ni pé Muhammadu sọ pé uridu an ab'athaka ala jaysh mo fẹ́ rán ẹ kó o lọ pẹ̀lú àwọn ọmọ ogun kì í ṣe pé mo fẹ́ rán ẹ sí àwọn ọmọ ogun because ó dàbí professor tó ti understand di àtìta àti ẹ̀yìn èdè so àwọn kòkòrò àtẹ́sí pé wọ́n máa lò bá kan tẹ́ pé ó lè má fẹ́ yéèyàn ó dàbí kan sọ pé philosophy kí wọ́n wá sọ pé kílódé philosophy yóò bẹ̀rẹ̀ pẹ̀lú f nǹkan tí èmi àtàbá ìdájọ́ ṣe ń sìn nìyẹn tí ẹ ti understand so òwe náà wíkẹ́ sọ pé ẹgbẹ́ professor tó ti mọ̀ túmọ̀ philosophy ó bá sọ pé àgíṣe bí philosophy ṣe ń bẹ̀rẹ̀ rẹ̀ bí ọ̀rọ̀ àtàbá ìṣe ìdí ẹ̀fẹ́ tí kò bá yé ẹ jẹ́ kí ṣe kankan náà bí a mọ̀ lè rí ṣe in fact so and with transliteration bí a eléyìí lè ṣàlàyé ẹ̀ fún wa. Ibrahim Malik. ẹ jẹ́ kí n gbé wá so ẹ̀yin èèyàn ẹgbọ́n kan tá a ka o ab'athaka ala qawmin so orí àdàbí sọ pé inni uridu an ab'athaka ala qawmin ab'athaka ala qawmin mo sọ pé ChatGPT kó sọ translation kẹ́ lè rí pé translation yẹn bá nǹkan tá à ń pronounce tèmi àti àfa náà ń pronounce tá à ń pronounce translation yẹn ẹ jẹ́ kí n show ẹ̀ àfa. èmi náà sọ ní náà mo ti rí. ó yá ẹ̀yin èèyàn ta ni ẹni tó jẹ́ literal person bí a tó lè bá ka òyìnbó tó wà ń bẹ̀ ẹ máa rí pé kàtà john 2 ànábì ni. I am sending you with an army. Or depending on context, I am dispatching you to lead an army. ọ̀rọ̀ èmi àtàfà ó dàbí gẹ́gẹ́ mo ṣe sọ lẹ́ẹ̀kan ó dàbí ìgbà tó yẹ sí pé èèyàn fẹ́ sọ pé philosophy tó wá expect pé kémi spell philosophy as f látara pé bímọ tiẹ̀ ṣe kéré ló máa rò pé tèmi náà kéré ẹ ti ọ̀nà. àṣírí wọn ti tú wọn fẹ́ mú wàwáwí kò sáyé àwáwí kankan ẹni tó gbọ́ arábíkì ló ń bá yín ta yẹn ẹjọ́ máa bára yé fà á àṣírí àwọn àfàtúpọ̀ orílẹ̀ Yorùbá ẹ dáràn. Àkámọ́ àti mọ́mì èjì ẹlẹ́mẹ̀rẹ̀ of Africa.